ìlú mẹ́ta kan wà sí mẹ́rin tó jẹ́ pé Ọlọ́run ló dìdí dá àwọn ìlú yẹn. Ifẹ̀, Istreal, Egypt, Mecca. Ẹ wo ta yìí, tẹ́ bá jáde ta yìí nísìnyí. Tẹ́ bá ń wọ ọ̀kan yẹn, máa rí building kan by the left. Tẹ́ ẹ̀ṣẹ̀ kọ́, ibẹ̀ l'Akarigbo ti lọ. Àwọn olùgẹ̀sẹ̀ tí àwọn Ìjẹ̀bú, wọ́n ní Wàdáì làwọn ti wá. Tẹ́ bá wájú ẹ̀, wọ́n bracket ẹ̀, Wàdáì, Ifẹ̀. Ọ̀rọ̀ Agẹmọ yẹn bọ́n ti jẹ gangan àti fọ ọ̀rọ̀ Ìjẹ̀bú yẹn bọ́n ti ṣe mú Ìjẹ̀bú kan máa lárẹ̀ mọ́. Sórí Oòduà tó ṣẹ̀dá gbogbo àwọn ọmọ káàró ìjìrè ó ní àwọn ìyàwó tó pọ̀. Wọ́n máa ń sọdún Agẹmọ yẹn ní wọ́n pè mí kan ní kóòtù Agẹmọ ní Ìlàrẹ̀. Igbó Agẹmọ láyé àtijọ́ igbó níbẹ̀. Ìsìn ń bẹ nífẹ̀ẹ́ bí. Wọ́n ti fi bẹ̀ kọ́lé sí i o. Bọ̀ Ifẹ̀ níbẹ̀ yẹn wà. Ifẹ̀ ni. So Oòduà máa ń lọ sọdún yẹn. Ó ń sọdún yẹn lọ́wọ́. Ṣé àkóbìnrin ìjọba ń jẹ bóde rí? Ó ń sọdún yẹn lọ́wọ́. Oòduà wá bí ọmọ kan à ń pè ní Olúìwà. Olúìwà orúkọ fẹ́ bá ti Oòduà mu. Olúwa yẹn ó jẹ́ni tí Oòduà fẹ́ràn nínú àwọn ọmọ ẹ̀. Olókun ló bí nìyẹ́ táwọn yẹn bá sọ pé olókun òbí mọ́ rọ́ ni olókun bímọ. Níbi tó ti wá ń ṣayẹyẹ yẹn ó wá débẹ̀ ó wá ń gbọ̀n inú ń bí gidi gan. Ó wá sọ fún bàbá ẹ̀ pé ò ní ìdí Agẹmọ yìí. Bàbá ẹ̀ wá ló ní ìdí Agẹmọ yìí ó ní ẹ̀ àwọn Agẹmọ yẹn dẹ́pọ̀ tánjó bó ṣe gbé kan náà àwọn Agẹmọ yẹn tó gbélé ní ọwọ́ nìyẹn. Ìjẹ̀bú dẹ́ni yìí wàhálà ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tẹ́ bá mọ̀ ṣe mọ̀ pé ìtàkà sọ pé omi pa Ìjẹ̀bú Òde rẹ omi yẹn wà lẹ́gbẹ̀ẹ́ pẹ́ Ọdẹ Yémojì. So àwọn ará Ìjẹ̀bú dẹ́ni yìí ọba kan wà ń Ìjẹ̀bú Òde tẹ́kùn àtàwùjalè gbọdọ̀ ríra. Wọ́n gbọdọ̀ ríra láyéláyé. Ọmọ bíbí inú kíní ni Ọbalùfọ̀n lórí eré ẹlẹ́wò lọ́kàn yẹn. Ibìkan náà wà ń Ìjẹ̀bú Òde náà tó ń jẹ́ Ọbalùfọ̀n. Bẹ́ẹ̀ ni yes gbọdọ̀ gbà bẹ́ẹ̀ láéláé. So àwọn yẹn gangan náà tẹ lẹbi sáyid nínú Ìjẹ̀bú Òde ni mo má bẹ́ẹ̀ náà kò jiná alẹ́gbà bẹ́ẹ̀ jáde sílé Ọ̀ṣun lọ́sì. Tàbá gbẹ bí tán ti ń tàgbò tàbá wọ̀ láti Ìbàdàn kan lábọ̀ láti Ìbàdàn tàbá ti kọjá yẹn tó ń tàgbò yẹn ọ̀nà yẹn lọ́ba yìí mo mọ ọba yẹn báyọ̀ báyẹn kẹ́ ti wá kú sí báyẹn wọ́n ti jẹ̀mí àdónò torí èmi ti mọ ọba yẹn sìn á máa lọ bí 25 years báyẹn wọ́n ti wá jẹ̀mí ọba yóò sì wà bẹ́ẹ̀. So wọ́n ti wá ní problem wọ́n wá ń dúró wọ́n wá lọ dífá wọ́n wá ní ọba ń bọ̀ pé kí wọ́n lọ dúró pé ọba ń bọ̀ kán máa yan ọba mi. Ẹsẹ̀ bí yóò lẹ́yìn tó. Lẹ́yìn ìgbà tó mi pa Ìjẹ̀bú Òde rẹ tí wọ́n rí sẹ́tù padà. Olúìwà yẹn ni wọ́n fún l'Ágẹmọ ló wá kú Onífẹ̀. Bàbá ẹ̀ tó wá fún ní adé ló wá ń lọ pẹ̀lú òun àti àwọn mẹ́wàá ẹ̀. Ṣé wọ́n pé alágbára máa ń lérò lẹ́yìn ó sì wà náà gbèsè tẹ́yìn kàbá yan tẹ́rọ́rìsì ládùúgbò kan. Yíyan náà mọ̀ ń pọ̀. So owó máa ní aláwọ̀mọ̀ṣẹ́ so bó ṣe wá ń lọ nìyẹn. Ọ̀nà tó gbà ó dé orí omi ó dé Ìgbò nígbà tó dé Ìgbò orí pé òun lè dúró mẹ́ ló wá gba orí omi. Ìlú kan wà láfítà Ìjẹ̀bú Òde orí omi ni ìlú yẹn wà ó ṣe àbádín pẹ̀lú Igbótako ìlú yẹn wà bẹ́ẹ̀ orí omi yẹn ló wá gbà dídé ìlú tó wà ṣe Kòròdú Kòròdú kẹ́ ó wá débẹ̀ tó wá dé ìlú yẹn ìtọ́kì má gbọ́ wá àgbọ̀ wá kò sí ẹ̀ka tó débẹ̀ a máa kan Ajébọ̀ alẹ́gbọ̀nà Ìjẹ̀bú-Ifẹ̀ ibẹ̀ fún. So ó wá wò pé òun ò lè dédé wọnú ìlú yìí ó wá ràn kánú àwọn èèyàn
pé kó lọ lóòlù wíwọ lóòlù tó wá lọ lóòlù ó pàdé àwọn oníṣẹ̀ṣe náà wá mú ẹni yẹn ní wá níbo ló ti ń bọ̀ wọ́n wá láwọn ti Wàdáì bọ̀ Wàdáì Ifẹ̀ náà pè Wàdáì ó wà ní bracket Ifẹ̀ ni Ifẹ̀ náà pè Wàdáì kí tún ṣe Sudan. kò tún ṣe Sudan. ṣe Sudan rẹ o wọ́n ní Sudan. Wàdáì so tẹ́ bá wọnú gẹ̀ẹ́sẹ̀ tí àwọn Ìjẹ̀bú wọ́n ní Wàdáì làwọn ti wá tẹ́ bá wájú ẹ̀ wọ́n bracket ẹ̀ Wàdáì Ifẹ̀ ó wà ní òwe yẹn dọ̀la. àwọn ìwé táwa rí Wàdáì Sudan ní bẹ́ẹ̀ rárá ẹni tí eléyìí tí ẹ sọ yẹn àmọ́ eléyìí tí ẹ sọ yẹn náà so bó ṣe wá mú Olú Ìwà tó fi wá fi jẹ ọba nìyẹn ìran Olú Ìwà ló ń jọba ń Jẹ̀bú Òde dọ̀la so mípò wọ̀lú ọmọ ọba lùfọ̀ yẹn controversy wà láàrin wọn ló fi gẹ́gùn yẹn síbẹ̀ so no traditional rulers ọba yẹn sínú Awujale yes Olúwo no yes tẹ́bálọ̀ wọnú ìwé wọn níjẹ̀bú Òde tẹ́bá rí àwọn fámìlì kí lórúkọ àwọn fámìlì yìí wọ́n á sọ fún yín àwọn fámìlì kí lórúkọ bàbá tó jẹ́ ọ̀dọ́lé tó kú yìí jí òkè Àjàyí láì ran wọn làwọn yẹn. bá mi kí á ní ọmọ ń sọ nípa Agẹmọ mẹ́rìndínlógún sí méje nígbà tó jẹ́ pé láti Ilé Ifẹ̀ Agẹmọ mẹ́rìndínlógún yẹn àwọn Agẹmọ yẹn pọ̀ tí Agẹmọ kan bá dúró bí òsín ó lè sọ̀rọ̀ ẹ̀dí 10. Agẹmọ àti inú Agẹmọ jáde so wọ́n pọ̀ láyé ìgbà yẹn. ihun tẹ́ wọ́n sọ ní ìsìn ni pé Agẹmọ ń bẹ nílé Ifẹ̀ àmọ́ wọn kì í wọ́n ń ṣòro rẹ̀ bíi ọlọ́jọ́ méje tí wọ́n ń lò tẹ́lẹ̀. ẹ̀yin ò lè mọ̀ báyà wọ́n ṣe Ìjẹ̀bú lẹ́yìn wà wọ́n ṣe ń bí dáadáa oṣù yìí gan by next week wọ́n máa sọdún ẹ̀. ọlọ́jọ́ mélòó wọ́n máa ń sọ pé Agẹmọ ló lóṣù láwa yìí oṣù Agẹmọ láwa yìí wọ́n máa sọdún ẹ̀ ní next week on 23 or 27 wọ́n ti bẹ̀rẹ̀ gan now. èyí wọ́n wà sọ́wọ́n ni ọmọlé bọ́sí máa ń ṣe ní. torí obìnrin ò kí ń wo tọ̀dọ̀ wa. obìnrin ń wò ó. ṣe wà pé ṣẹ́rí ní bẹ́yẹn náà obìnrin tí ìwò yẹn nínú ilé ibi tágẹmọ yẹn ti jáde oúnjẹ tó máa jẹ ń jọyìn obìnrin ò gbọ́dọ̀ bá wọn ṣe. obìnrin ò dẹ̀ gbọ́dọ̀ jẹ wọn kò dẹ̀ gbọ́dọ̀ mọ oúnjẹ yẹn lọlé. obìnrin ò gbọ́dọ̀ jẹ nínú. rárá o ọkùnrin ló máa wá ń jẹ ọkùnrin náà ló dẹ̀ máa jẹ. wọ́n máa dáná tí wọ́n lọ́tọ̀. bọ̀ ìtàn wa ń sọ pé kóbìnrin dúró sílé yẹn ò sí níbẹ̀. obìnrin lè wà bẹ́ẹ̀ níbi tó ti sọdún yẹn ṣùgbọ́n oúnjẹ yẹn. nìkan náà ni. ẹrù wọn wá ń kọ́ ẹrù wọn yìí. sẹ́rù wọn. ẹ̀gbọ́n máa kò sí tó àwọn obìnrin náà máa pa wọn. obìnrin ò ní síbi láti máa ṣe yẹn. Kò sí ń bẹ̀. ọdún Agẹmọta ìyẹn nìkan ni wọn lóòdùà òyìn ọ̀dà. báyìí ìyẹn wa túmọ̀ sí pé nínú Ifẹ̀ wọn ti mú Jẹ̀bú. bẹ́ẹ̀ ṣé mo lè dìde. wo léyìí wo bíbí yìí ẹ wo ta yìí tẹ́ bá jáde ta yìí nísìnyí tẹ́ bá ń wọ ọkàn yẹn máa rí bíbí kan by the left tẹ́ ẹ̀ṣẹ̀ kọ́ ibẹ̀ l'Akarigbo ti lọ. Akarigbo rẹ ilé àṣà ẹ máa rí lára lé yẹn wọ́n lè tún lé yẹn kọ́ ni ó ń gán ló tó kọ́. bá mi ẹ má bínú ṣé bá a bá ṣe tán ilé mú adé tó. àwọn amú yín débẹ̀ ìlú mẹ́ta kan wà sí mẹ́rin ìlú mẹ́ta kan wà sí mẹ́rin tó jẹ́ pé Ọlọ́run ló dìdí dá àwọn ìlú yẹn Ifẹ̀ Istreal Egypt Mecca. àwọn bàbá wa wọ́n kàn fi ọ̀làjú pé ká gbé sinapu fún yàn ká gbé nta nítorí àti aago ló àfẹ́tì wa ńlẹ̀ ká lójì rẹ̀ dì sí yes tó bá dé Egypt
ilé Mọ́remí Àjàsorò ilé ẹ̀ wà ní Egypt. So ibi tẹ́ ti máa mọ̀ wípé black ló pọ̀ jù ní the whole world ìyẹn ṣáà pé Africa ní Egypt wà, Israel ó bá foreign country lọ n tó dẹ̀ jẹ́ ààlà láàrin wọn kékeré ni. Country mẹ́ta ló wà lójú kan tó bá dé Israel wà báyìí, Red Sea wà báyìí, tó bá dúró létí Red Sea yẹn báyìí tó bá jálẹ̀ ni nẹ́tíwọ́ọ̀kì máa gbé Saudi wá fún ẹ, wàá máa wo Saudi bí ẹnu géètì yẹn, gbogbo mọ́tò tó ń lọ tó ń bọ̀ lọ́ máa wò lórí lẹ́gbẹ̀ẹ́ Red Sea tó dúró sí yẹn, wàá máa wo Egypt lọ́kàn báyìí ó tán. So Israel tá à ń sọ yìí gbogbo rìn àjò tí Jésù rìn ó wà ń bẹ pátápátá tí wọn ò yí padà tí wọn ò dẹ̀ fọwọ́ kàn tó wà ń bẹ dọ́là. Tó bá dẹ̀ dé Íjíbítì náà, Íjíbítì ló wá le jù torí orí òkè yẹn súnmọ́ oòrùn, ibi Mósè ti lọ gbófin mẹ́wàá mọ́kànlá yẹn o ò lè wọ́bẹ̀ lọ́sàn-án ojú ẹnìyàn ló máa fọ́ dáhùn ni. Títí di báyìí sà. Yes, títí di bá ti ṣe sọ yìí tó bá ní oore ọ̀fẹ́ tó lọ tẹ bá máa wọ Egypt alẹ́ lẹ máa wọbẹ̀ bíi 4 ẹ̀ wà lótẹ́, tó bá wá di bíi 8 wọ́n á gbé yín ó de ààfin ọba Hẹ́rọ́dù dọ́là, wọ́n sì lẹ̀ nájà alẹ́ níwájú ààfin yẹn. Èèyàn tó máa kọjá ní òru yẹn wọ́n máa lé ní 10,000 èèyàn ní òru yẹn wọ́n máa lé 10,000. Ogun State ó ti láṣọ tán máa wọ̀, Ọ̀yọ́ State ó ti láṣọ tán máa wọ̀. Àwọn foreign country tó wá àná ti ní uniform wọ́n wá sọ fún pé inú agíjú tẹ́ ń lọ yìí o, inú desert tẹ́ ń lọ yìí o, tó bá ti miss road dúró níbi tó dé yẹn kílẹ̀ fi mọ́ o, tó bá fi yà sí road tó mọ̀ ó tán. Kì í dẹ̀ ṣe pé mo ní agbára mo lè gun òkè yẹn ẹ̀tọ́ lọ́nà bá fún lórí ọ̀fẹ́ ni. O máa rí wọn tó ń ta tíì lóru, ẹmọ tí Haúsá tí tó máa ń kó èdú sábẹ́ yẹn tán tà máa ń bí yẹn wọ́n sì tà ń bẹ́ $1. Wọ́n á sọ fún ẹ pé má ra tíì tó bá ní ṣúgà o, ordinary leaf tea wọ́n á lò ní kó ra kó mú. Ràkúnmí wà bẹ́ẹ̀, ẹṣin wà bẹ́ẹ̀, wọ́n á ló lè gbé dórí òkè yẹn, irọ́ ni o, wọ́n lu jìbìtì ni o, kò gbé dórí òkè o. Ìwé náà máa ń lu jìbìtì. Fúlàní ni wọ́n. Kí ló ń dé tí wọ́n fi máa ń sọ pé kọ́ máa mú tí tó ní ṣúgà? Tẹ́ bá ti mú eléyìí tó ní ṣúgà yẹn àgún ààrẹ ò ní lè jáde, so ara yẹn á sinmi. Ìgbà tó bá ti mú eléyìí tí ò ní ṣúgà tí ò ní míìkì yẹn ó máa mú gbogbo ṣúgà iyọ̀ ṣúgà kankan yẹn á gbé jáde wà lè rìn dáadáa. Ṣùgbọ́n tó bá gun òkè yẹn o, tó bá gun òkè yẹn mi ò rẹ́ni tó lè lo 10 minutes ńbẹ̀. Ó máa kú ni. Torí bá a ṣe sọ lọ́wọ́lọ́wọ́ sí báyìí ó lè wọ́rọ́ aṣọ yìí lọ, ó máa wọ bí oríṣi aṣọ 4. Òtútù rẹ̀ náà. Lóríṣi aṣọ 4 ló máa wọ̀. Òdi gbogbo ẹ̀ bọ́ sí. Gbogbo bí báyìí Òrùn wàhálà. ojú ẹnìkan ló máa wà ń ta. Ọ̀pọ̀lọpọ̀ àbólíkí nínú àpò nínú lọ ni o, tó máa kíwọ́ bọ àpò tó máa fi ra gbogbo abíyẹ gbogbo orí báyìí láti gun òkè yẹn. Tó bá dẹ̀ ti gun bẹ̀ báyìí góńgó báyìí nílé yẹn, tó bá ti lè gun báyìí láàrin 2 minutes kó ti bẹ̀rẹ̀ tó ń fẹ́ kó dẹ̀ sọ̀ kalẹ̀. Ní orí òkè yẹn ni o 6 hours ló máa fi rìn by road. Bàbá Arisa. 6 hours ló máa fi sọ. Bàbá Arisa. A sì ní ìlú Egypt o, a sì ní ìlú Israel Ilé Ifè la wà. Ẹja padà sílé.